ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ o ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ o ṣé wéré kó dá wa lóhùn àdúpẹ́ lọ́wọ́ bàbá tó dá ẹ sí o ọjọ́ òní ó sojú ẹ̀mí ẹ. ọmọ aláṣẹ pẹ́pẹ́pẹ́ lọmọ owó ṣe ń lé ara jẹ́jẹ́ lọ́kọ́ gbó jẹ́jẹ́ làdágbó règún gbódù àwọn kì í kánjú kú akérọ́kò tèmíládé adẹ́nìkẹ́ lọ́lá olódùmarè ò ní kánjú kú ìwọ ti sọdún eléyìí kọ́lọ́run ọba jẹ́ oṣù èyí tó pọ̀ mo ló kú ọdún ọmọbìnrin arẹwà tó rẹwà tí ò lẹ́jọ́ nú Samson akérọ́kò tó fi adẹ́nìkẹ́ lóbìnrin ó dá mi lójú kò sọ nǹkan ròdòdòdò dúdú yẹmi ó kú ọdún ọmọbìnrin tó ń wẹ̀ lódò tí gbogbo ọkùnrin yọwọ́ ọṣẹ wọ́n ní tèmi ni ó gba tèmi ni ó mú ìbọwọ́ Samson náà ló bọ́ sí akínyẹmí oníwà tútù ẹnu láyé lọ́jọ́ gbogbo arẹwà ọkùnrin tí ò pé méjì ṣebó ló ránṣẹ́ sí mi olópè mi ní bòńkẹ́lẹ́ ọlọ́mọ aláṣẹ wá báńkì ìyàwó mi onínúure ìlọ́jọ́ tí mo ti dáyọ́ ní mi ò rí arẹwà báyìí rí ọmọbìnrin tó ń ṣe bàbá tó ń ṣe ìyá mi tó ń kẹ́ mi lójú tó ń kẹ́ mi nímú tó ń gbóúnjẹ fún mi tó tún sojú ṣe é fún mi ó ní bókú ó kàn é pìn ní bókú ó kàn ẹ̀kọ́ á ní kọ́kọ́ ó jẹ kọ́mọ ó jẹ ọlọ́mọ aláṣẹ wá mi kó olùbá mi dámọ̀ràn tí ò lẹ́lẹ́gbẹ́ oyin lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ tó kù díẹ̀ káàtó ọlọ́mọbìnrin bíi Adéníkẹ́ náà ní èrírí láyé Tèmiládé ṣé kí n má tẹ olólùfẹ́ rẹ mọ rírì rẹ ọwọ́ ni kò lékún lọ́mọ níre òyàn wá níjà yìí lọ́lá ọlọ́run kẹjọ ṣèyí tó kọ̀kọ̀kọ̀ ó ń kí ọlọ́rọ̀ mi sí ẹ ọwọ́ ní kí n kí ó ní kí n kí ẹ gẹ́lẹ́dẹ́lé ọyá járe lé bàbá rẹ járe bí wọ́n gbé bí ẹ lọ́mọ Ìlọ́wọ́ Ìjẹ̀ṣà òjìnà débi ká wá wọ mọ́tò débẹ̀ ó kú ọdún ọmọ Ìlọ́wọ́ omijó ògún omijó ẹ̀sà ó kú ọdún ọmọ lágọ́ta bí òdìran ọmọ òmìjó máa wó tẹ̀ padìyẹ àlọ́ ó kú ọdún ọmọ ládé gómìnà rà níwọ̀n mọ́ra mọ́ ògùn ilẹ̀ mo kó ni mo rà máa rẹ́gbá sọ lóòjọ́ ní máa bókù jowú ọmọ abókù jíjàdù ẹwà ó kú ọdún ọmọ ọwọ́ ọmọ òbókù Ìjẹ̀ṣà mọ́rùn àpọ̀nàdà ẹ̀ ń bẹ́ ilé ọmọ olóbì tó pọ̀ ọ̀lẹ́ ọmọ olóbì kan ọwọ́ ti wọ́ ọmọ olóbì kan ọwọ́ ti wọ̀ èyí tó bá jẹ́ tẹni awọ̀ sápò ẹni èyí tí ò bá jẹ́ tẹni awọ̀ sínú gbẹ̀rẹ̀kọ̀ búburú àfi jẹ́ àlọ́ kú ọdún ọmọ arágbògbò bìsì ní ọba yín wa ní Ìjẹ̀ṣà dúdú lẹ́gbọ̀n pupa làbúrò ó kú ọdún tí mọ́mọ́ wá ní yín ṣe ń bẹ́yìn lọ́ máa bokùnrin mi àjàká obìnrin gbẹdúgbẹdú àjàká obìnrin gbẹlùlà lé ọba yín elégúté gba yìí ló bòkun àkàrà gbùdùgbẹ̀ yẹn gba yìí ní Ìjẹ̀ṣà gbẹgẹrí àdòdò náà yẹn gba yìí ní sọdá àmọ́kọ́lá lọ́wọ́ ẹ̀gbà yìí lọ́wọ́ abáwọn sọ sí bẹ̀bẹ̀ rẹ́ẹ̀dì wá wù mọ́ rákẹ́ báwọn sọ sí sọ́ńbọ́lọ́ ìtàn. mo ní òṣèré níyìn olóbì ìṣèdè òṣèré níyìn olóbì ìṣẹ̀fà òṣèré níyìn olóbì ìṣẹ̀ndínlógún ọlá àníràn ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ Adéníkẹ́ òkú ọdún ọmọ Adẹ́nibọ́lá òkèkéyéké wa bá yín lónìí ìgbàjọ ẹ láti ẹ̀mí lásán àwọn Ìjẹ̀ṣà mi ò mọ bí Àbẹ̀ní ti rọ̀ wọ́n gógó ike yorí la ń gbàjọra fún wálé kí n rán òfin jólè ilé àbá tó bí yín lọ́mọ kékeré yín wọn kì í jẹ́ ẹ̀kọ́ yẹn kí àgbàlagbà ọwọ́ wọn kì í jọ ká bàbà tí ń bá wa mọ bí èkùrọ́ bí òjò tó ń kólú ẹja lọ rèé fún lọ́wọ́ jẹ torí lọ́wọ́ kì í jẹ kàbí yán Tèmiládé Adéníkẹ́ tẹ̀mí lẹ́hùn ọ̀bá torí ẹni wá àwọn ọmọ bá wájú torí ẹni lọ Adéládé mi báyé bá gbà mí Ọlọ́run gbọ́ mo lè kí ẹ́ dọ̀la ọyá tẹ́wọ́ jẹ́ ń súre fún ẹ pẹ́pẹ́pẹ́ lọmọ owó ṣe ń lé arọ́ jẹ́jẹ́ lọ́kọ́ gbó jẹ́jẹ́ làdágbó règún gbódù àwọn kì í kánjú kú lórúkọ Jésù ò ní kánjú kú ìwọ mọ bí Abẹ́ní bẹ́sù ìran àwọn àtẹlẹsẹ̀ wọn á sì máa bẹ̀nà wò ìwọ ti sọdún èyí kọ́lọ́run ọba jẹ́ oṣù èyí tó kọ̀kọ̀kọ̀ ṣèbí olólùfẹ́ rẹ̀ ọ̀wọ̀n ìyá akínọ́kù Samson Akínyẹmí ọ̀gá ló ní kí n fèyí kékeré ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ò níbejì ó ní àrèbára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.